wo afine ehe mama pamo eba no ye Oak Plaza ye Sprinters Beno ni moni ye npai na kekpe ni fe mo ne hilaji no mo chawe wulo mo ye Teshie awo agai obegujo yesu yena manyo manya adiba koto Amen. Jado se ni kwa obochwe ni jienyo Teshie fi jaseche leji moni bajira te bachono shin tramo na tra Here for she na ke ye Teshie mamunefe akwegana na buyikule na wonyo behe nehu ye mai fare na schools mo yo ma na mi baba o she ke apa school lo wa hagbe ibo ke bi e ba shi an e ko beni ame ata ni ame ko oji ame Petolo na keke kwe na nye background ba ko show na ya ni show ba ko mi shamu wo eke rishi profo bi ko me eshra ni bala ke sani atao library ona ke ha ko ke bi ne library je na ma to ma shi chi e choni mi wo ka ni e ma bi o chi e ba ni e ma bi o chi e mo femo ni tawo ni le se gbe ibanye ademe yelu keke yewu ji aba kan ida lo ye ebook hiwoni aba pa hi mama ngene nu se wo ho ga gano to ni ato eje inshona tumo ya shi sise bumo gbini akaba fi sani mo fe mo ale ko ko e lo ko ten lo ba fi olu ba wa pa lohun e mama agbene wo Accra Excellence Awards nina wo be ni hi kwa hino shime ye mami ni kwa ma ko be uji ogoji mo ni e batashi aka oche amane be ye hi beji ni amesha amhe afole amekawa ma chi boko peni ko amaka wo ai ko tulo papa wo betolo ike hi e funshi ni wi e ko aka ko to di ke poison yo ko afa chenyam e ba nwe akashi ana malefe shikani ya no ni akashika hale na shika ka tina ba ofero yego wa shimana hakule ko ni wemi bo ne kashi ni be wale ni mo ka kula ka dike poesi ka da mu ida boshi ai ko aka wo yenya to ne ke ma je ko mi uji me ne shame fole ame ha ma sanu kile ame wo wapa mama ni wokabili ame ni mopote ni tasemi ke kudo ni femoji anu nyagbomo ni ama ashite chuchu mansolo ni kwa wogan pupa ni enu engawo neke hapeji keji ese afibia neken ebio na pema bi akome fenoni mlingla momo aba ametia
betolo eji nupai sure nupai ni Abongobi achi abeke babie nyemeni imbaji de ngomani imbaji de ngomani imbaji de ngomani ke Teshie Homowo nisa ni wọ́n fi kùmí ni wọ́n bọ̀lì kùtù ni wọ́n pè ni wọ́n yẹ ní ẹ̀ka kùmí mi mú ẹ gẹ́tọ̀ àtúrẹ́ ní ẹ̀yìn olùgbàrán ìdáké díẹ̀ nàkàrà tó gbà ṣiṣẹ́ hàn ẹ̀kùmí fi mú ìyẹn wọ̀ wà ìdáké wọ́n pèsè ṣìyàn kọ́ olùkọ́ àgẹ́ it's better to be late than never ìwọ̀sà ni wọ́n bọ́ mọ́dé mú ni wọ́n yẹ wọ́n bọ́ àwọn ìnà nínú ìsà ni wọ́n fi nọmọ ìjọba ẹ̀ ha ìbùkà Teshie Homowo ká bẹ̀rẹ̀ mọ̀ fún ọ̀gá màjẹ́ kò mí pẹ́ kẹ́ àyèmú kẹ́ mọ̀kò yèmú ẹ̀ kẹ́ tẹ̀yẹ kẹ́ bọ̀kú wíwà kẹ́ fi fọ́ ìyá kẹ́kẹ́ màjẹ́ mẹ́nyọ ètè bẹ́ màjẹ́ iná ẹ̀ nàjẹ́ àná bóun ló bẹ̀rẹ̀ pẹ́ bóun náà nàjẹ́ àná kẹ́kẹ́ ìbàdà kẹ́ mo fẹ́ mọ̀ mi no le sùn bá a fi yẹ máa wọ́n ti fọ́ ẹ̀ wá noni wọ nyemi manche to ṣiṣẹ́ o fẹ́ wọ́n wálẹ̀ ìjàjẹ́ mọ̀kúnmẹ́ ní tún wọ́n wálẹ̀ ẹ̀ṣíká kò ní wọ́n wá ilé àbìrì ní ẹnu àtọ́ ní wọ́n ní mọ́tò ṣiṣẹ́ kò ní wọ́n yà skúl sáà ní wọ́n wá gbé kẹ́bí yẹn náà bí lè bọ́ ní àkànní wọ́n ní. Mansola ni kwa wo obuade tegbefan akehihira amuno niji tourism minister efa enadalo neba jwe ye enajian. So on behalf of the Honorable Minister and the entire Ministry of Tourism, Arts and Culture, we would like to congratulate the chiefs and the people of Teshie for their wonderful initiative and the wonderful theme that we've taken for 2018. And indeed, the novel Abongobi library project to me and to my minister is a very important thing. We need to inculcate reading into our youth and the children. If you quite remember the olden days, you could see children with books or youth with the books alongside the street reading. And of late, what do we see? You know, the novel, how do you call it? Their operas and films and poems have taken the time of our youth, and they don't really, most of them don't really read these days. And I believe that this mobile library is going to be a very, very good initiative, that we could just drive to a community and then allow the children and the youth to come on board and read. And I believe that we could sustain it, so that every child, every youth would get advantage of reading it. And I'm happy, I'm a board member of the Ghana Library Board, and I can see my officer here, and we are all going to work hard to ensure that we are going to get the books and get the mobile library done and done properly. Thank you so much for this beautiful initiative. And then the Teshie manche ni gbechon lo ashiti akonfra ni ji ten leji moni bakpa Teshie afine hi mama make me ba wo ehye wo no wo kai wo brema no ni wo tem go ba nna aka ayafi ayu ehisan wo ni radon aka ni buntue ni radon di aneni wo hye be wo me bango ni ga igbene ko ni nke pa wo afile mama ko ni wo fe wo na inu wo je ke ni wo hye o to anu me na bra o yo be temege nyemeke nimbe na me be won pa wa fle yo ma afi no ba ye di afi
2018 niji afi nyume akpe ejon ke mmaka kom mmaka pa don na afi ebe no mba wo pa de pa no me ja bra o je no pekeke akpa ni bi so to etehu hia he mama clean watche owula Ebeneza jia nam patapa leji moni pa Teshie akro website he mama wo ku fo keke dia keshi e fel ake mene o tabiere no o tashi ego o na somoni o tashi ego do ko basa shi moni ya wa ika keshi eji o fe no ko ba bi ko no to nege technology no to website no ya internet ni o na no ya yo ma be abala ka ba ke mu be e fe wo ake any Teshie share for Teshie Homowo has been rebranded to an article when I pay ni abai we abai we now the way na ma bi Teshie Homowo ni any war we show that in for back website there mama for website there www Teshie akro portal gh.com agbene owula A14 nije Ghana Library Board Authority leji moni pa akro mobile library he mama okay ni ba chaya oni national decision ekawa chole na kwaya schools no kwaya prepare shiwonye okele molukasemu kane ekokun short wonye wona twinama na to ipeja na ni tumene wo klashi bi ene na ka demo kino ni ko ma bi fe ye nemo kenili ni amerikani ekani so shishe o hani ai na beno niji akro excellence awards 2018 ne minister for tourism ne ena adalo di moni ba pae mama To unveil this one and again have it duly launched for this function. Thank you so much. So we unveil the Accra Excellence Award for this year 2018. Hooray! Chado Teshie manche ni gbechon lo ashiti akonfran ni jieten behind na amunwie mo yo mo na wa aka ofen yo adromo ofen wona ko abishi pepepepe ene wona no fi anu ya no pepepepe lele ye safile otun ne kenu tun na go pepepe ye la pandro hotel níbi tèmù sáń lẹ́lẹ́ iná jí ṣe nù ọ̀nà òfíọ̀ mẹ́lẹ̀ ní wọ̀ta ní wọ́n tẹ́ ìjẹ̀wọ̀ máa ń tẹ́ṣin mẹ́bí ilé ṣe mẹ́lẹ̀ ọ̀wàlẹ̀ máa ilẹ̀ máa ebele ọwà ṣẹ̀bí ẹni mẹ́lẹ̀ fún ní ọwà ká wọ afilẹ ìmọ̀ba ọ̀fíà mọ̀kẹ́gbọ́n àwòṣì ọ̀fíà mọ̀hápíà ẹ̀dùn pápá sísùn pápá wọ̀tọ̀ ọ̀máàyẹ̀yà nìkẹ́jì ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin bá ṣe láṣẹ bí ẹ̀ ní ìtẹ̀ nínú agẹ wọ̀sùn ọ̀máàrùn lálẹ́lẹ̀ nínú mi láàbùṣì wọ́n yà wọ́n yẹn ọ̀fẹ́ wọn láti wọlé ayẹ Teshie
e ko e me te ba ko se ko me wo ya ni wo ya wi wo la tu ble o wa je shi na bi ni o fe o ba ba na no le ba no pa ro ni ba ga